kì í ṣe pé àwọn olólòòlù parọ́ mọ́ ni. Òótọ́ ni pé ọlọ́rẹ̀ ya kíní fọ́tò yìí tá a bá wá ṣàkíyèsí á rí i pé ní wọ́n rán ní iṣẹ́ yẹn ni. Àwọn tó sì rán náà làwọn tó jẹ́ pé ń gbé sọ́tún gbé sósì pé ó yẹ kó o pẹjọ́, ó yẹ kó o ṣe bẹ́ẹ̀, ó yẹ kó o ṣàwo. Nǹkan bá pèlè èèwọ̀ ẹjẹ́ á máa jìnnà sí i. Ẹ̀yin èèyàn, ẹ rántí arábìnrin tó lọ wo eégún olóòlù tó ya fọ́tò tó dẹ̀ pósìtì ẹ̀. Ẹ wo bàbá yìí, bàbá mi morúkọ wọn bọ̀, wọ́n dífá lórí ẹ̀. Wọ́n ní wọ́n rán ọmọ yẹn kó lọ ya fọ́tò olóòlù ni. Àwọn wo náà ló ran? Àwọn mùsùlùmí náà ní láti kíni, láti kàn fi lè ba ẹ̀sìn ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́, pé ẹ̀sìn àbáláyé wa kó lè ṣe kíni, kó lè kúrò nílẹ̀, kán lè wá fi ẹ̀sìn ìsìláàmù kán fi gba gbogbo ilẹ̀ káàrò jèrè. Ẹ wo nǹkan kẹ́ fìdílé ká wá fi ti gbéyàwó rẹ̀. Àwọn olóòlù, àwọn eléégún olóòlù wọ́n fi dandan mú ni. Kò ní gbé orí rẹ̀ kalẹ̀ kí wọ́n máa ṣètùtù fún kó má bàa ṣe kú. Ẹni ó bá ṣàkíyèsí bójú rẹ̀ ti rí ń jọ́ náà yẹn mọ̀ wípé kì í ṣe pé àwọn olólòòlù parọ́ mọ́ ni. Òótọ́ ni pé ọlọ́rẹ̀ ya kíní fọ́tò yìí tá a bá wá ṣàkíyèsí á rí i pé ní wọ́n rán ní iṣẹ́ yẹn ni. Àwọn tó sì rán náà làwọn tó jẹ́ pé ń gbé sọ́tún gbé sósì pé ó yẹ kó o pẹjọ́, ó yẹ kó o ṣe bẹ́ẹ̀, ó yẹ kó o ṣàwo. Nǹkan bá pèlè èèwọ̀ ẹjẹ́ á máa jìnnà sí i. Ẹjẹ́ á máa jìnnà sí i nítorí nǹkan mìíràn kọ́, nítorí ewu tí máa wà ń bẹ̀ ni. Ṣé ẹni tí wọ́n ń pè ń wà sí láì náà ní ìsìn, ṣé ọkàn rẹ̀ balẹ̀? Ibi ìgbà pé ní ọkàn rẹ̀ ò balẹ̀ ni wípé gbogbo bí ó ṣe jẹ́ pé ń lọ rèé ṣe ẹ̀dàwé báńkì, wípé tí ń lọ rèé ṣẹ̀dá rẹ̀ tó jẹ́ pé ẹ̀dà tí ń lọ rèé ṣe tí ń parọ́ mọ́ àwọn eléégún wípé wọ́n gba irinwó ẹgbẹ̀rún tí ṣe 400,000 wọ́n gbà lọ́wọ́ òun. Ẹ̀rí pàṣírí ìyẹn tú. Àbáṣírí ìyẹn ò tú. Nítorí ìdí èyí, tí wọ́n bá ti pèlè èèwọ̀ ẹ jẹ́ ká máa jìnnà sí i. Ọ̀pọ̀lọpọ̀ míì ló rò wípé egúngún tẹ̀ ń wò yẹn wọ́n kàn máa fi ṣeré ìdárayá ni. Kò rí bẹ́ẹ̀ o. Ó ní ipa tí eégún fà láwùjọ ọmọ kóòtù òjíire. Lẹ́yìn tó fi jẹ́ wípé kì í ṣe pé ìtàn àtẹnudẹ́nu lásán ní tí Ifá ṣàlàyé tó sọ̀rọ̀ ń pa ẹlẹ́kùnrẹ́rẹ́ ni. Ẹ jẹ́ àti bí orúkọ rẹ̀ gangan mo tí wọ́n bá ń pè kan ní egúngún, ó nítumọ̀ nílẹ̀ Yorùbá. Kì í ṣe nǹkan tó kàn jẹ́ pé ẹ máa fi dẹ́rù bọ ọmọnìkejì wípé ẹ máa sá lọ, ẹ jẹ́ á máa kọ́rẹ́bù wọn o. Ó ní ipa tí eégún kó nílẹ̀ kóòtù òjíire tó sì jẹ́ pé ní àrítọ́ka sí ẹ̀ ó wà títí tó dọjọ́ òní. Ẹ̀yin ẹjẹ́ ohun tí Ifá sọ lójú odùfá tí wọ́n máa ń pè ní Ògbèsá. Tẹ́ ẹ bá fún mi láyè kí n kí Ifá ọ̀hún. Dádì ẹ go ahead o. Ẹ máa tẹ̀síwájú sà, inú wa dùn. Ẹ jẹ́ n sọ ìtàn bí Ifá ti sọ. Ifá yẹn ìtàn tí ń bẹ ń bẹ ni wípé nígbà tí àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń ṣe àkóso ilé ayé yìí. Ṣé ń gbọ́? Ìgbà tí wọ́n ń ṣe àkóso ilé ayé yìí, ó tàbùṣe gàdà àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ lẹ́yìn tó jẹ́ wípé ó fa àìbalẹ̀ ọkàn fún gbogbo tolórí tẹlẹ́mù. Kí ni ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀? Ṣàìdé wọn ò rí wípé ilẹ̀ òdèdè máa rí. Tí ilẹ̀ bá rí, ilé ọmọ wó, igi ọmọ wó, bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn ọmọ ṣòfò. Àwọn irúnmọlẹ̀ Ògún ni, Ìjà, Ọ̀ṣọ́ọ̀ṣì, Sọ́nikére, Ẹ̀tẹ̀kọ, gbogbo àwọn irúnmọlẹ̀ máa ń pè ní irin ọmọlẹ̀ ojúkọ̀tún, igba ọmọlẹ̀ ojúkòsì náà ń pè ní irúnmọlẹ̀. Àwọn irúnmọlẹ̀ wá wù wípé irú tí ń ṣẹlẹ̀ yìí kò tí máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ẹni tó lóògùn ń ṣe síbẹ̀síbẹ̀ kò yí padà. Ní wá wò pé tọ́rọ̀ bá ti rí báyìí, àáké sí Barapetu tọ́jú Ọ̀rúnmìlà Àgbẹnìrègún ní ọ̀dàbá fún ni. Wọ́n wá foríkorí wípé tó Ọ̀rúnmìlà wá bá a dáfá sí ọ̀rọ̀ yìí. Ilẹ̀ tí ń rí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ń ṣòfò yìí, bó ni ò ṣe ní í ṣẹlẹ̀ mọ́. Ọ̀rúnmìlà bá gbé Ifá janlẹ̀ nígbà tí Odùfọ́ jáde Ògbèsá ni. Ọ̀rúnmìlà wá kí Ifá fún àwọn irúnmọlẹ̀ wípé ẹ jẹ́ ká rú ẹbọra kó lè bàa jẹ́ wípé ẹbọra tí ó wàá gbà wá nù làásìgbò yìí yóò lè dé láti òde ọ̀run. Wọ́n mọ̀ rúbọ, wọn ò gbé fálékè, wọn ò pèsù lólè, wọn ò wọ̀run èèyàn bí ẹni pé wọn ò ní kú mọ́, bí ẹni pé òsọ́ lọ́wọ́n ọba. Wọ́n gbọ́ ogun tí Ifá sọ. Nígbà ó di nǹkan bí ijọ́ kẹta ló bá di wípé irúnmọlẹ̀ tá a wí ìbárọ̀ wá tó kó gbogbo aṣọ bora. Wọ́n yìí ti sọ fún wọn tẹ́lẹ̀ pé tí irúnmọlẹ̀ yìí bá ti dé kí wọ́n máa jó tẹ̀lé ni, kólúkálùkù wọn mọ́rẹ́ lọ́wọ́ kí wọ́n máa jó kí gbogbo agbègbè ibi tí
ó jẹ́ ibi tí wọ́n ń ṣàkóso lé lórí àti gbogbo àgbáyé yòókù wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lóòtú fẹ̀ǹjọ́ náà lọ́hùn ní a bá pẹ̀rọ̀ sí gbogbo ilé ayé àṣẹ gbogbo àwọn ègbúrú ìtumọ̀ ègbúrú ni ẹ̀mí àìrí tí ń jẹ́ kí ilẹ̀ ọmọ rí bí wọ́n ṣe ń rí irúnmọlẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ń sá jìnnà tí ń sá lọ tí wọn ò lè dúró mọ́ gbogbo ibi tí wọ́n ṣe ètùtù ọ̀hún sí ńjọ́ náà lọ́hùn àtijọ́ náà ló ti di wípé ilẹ̀ ò rí mọ́ wọ́n wáyé pé ìwọ ẹbọra tó o dé yìí kí ló kọ rẹ ó ní àbàlá lòun àbàlá olóhùn àrò fúnra àwọn ọmọlẹ̀ ní wá fún lórúkọ wípé óòtọ́ àlè yìí ó kọ rẹ padà ó sí á lóore lórí ilé ayé yìí ni ìwọ tó o sí á lóore tó jẹ́ kí ilé ayé ó gún tí ilẹ̀ ò rí mọ́ ẹ̀jẹ̀ á máa pe eléyìí ní èyígún èyígún ni à ń pè ní egúngún tó yẹ dọjọ́ ìgbà. Nítorí ìdí èyí tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí wípé ní gbogbo bí ilẹ̀ aláwọ̀ dúdú tí eégún tí jáde kò sí bí ilẹ̀ tí rí ń bẹ o ara àwọn ìwúlò tí ètùtù táwọn ọmọ ilẹ̀ ṣe ní tó gbé wá ara àwọn ìwúlò rẹ̀ fún ọmọ ènìyàn nìyẹn. Nítorí ìdí èyí tí ọwọ́ tí àwọn ọmọ ilẹ̀ báyìí tẹ́lẹ̀ ibì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ lóòótọ́ ó lè jẹ́ pé ọwọ́ míì ni aṣíwájú àwọn ilẹ̀ ibòmíì fi tẹ́lẹ̀ ńbẹ̀ kí wọ́n máa sọ fún wọn wípé tó irú ìwé báyìí ẹ bá kà á nǹkan báyìí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ fi tẹ́lẹ̀ lọ́dọ̀ wa ń bí ẹ jẹ́ ká fún un ní àpọ́nlé Olódùmarè lọ́rọ̀ àwọn lórí àwọn bàbá wa tó yẹ lórí àwa tá a wà nílẹ̀ lọ́jọ́ òní ẹ méjì á máa yín mú sí nǹkan ṣẹ̀ṣẹ̀ tí babaláwo kò pé léégún ọmọ ṣe égún kò pé lóru ọmọ ṣòro kò pé kí. Nítorí ìdí èyí ẹ bọ̀wọ̀ fún ntọ́lódùmarè báyẹn fáwọn baba ńlá yín pé ẹ máa ṣe ẹ mọ́ pé tilẹ̀ ti bòmíì ni ló nítumọ̀ lójú yín ọwọ́ tí wọ́n ìtẹ̀lẹ̀ ti ti adónu ọwọ́ tí wọ́n fi dálẹ̀ wa nu ẹ jẹ́ á bọ̀wọ̀ fún àní ṣìṣe o tí ẹ bá sì pé nǹkan léèwọ̀ ẹ méjì ọ jẹ́ pé àwọn àtọ̀rìn àní ọmọ yín mú sí tilẹ̀ bàbá yín tí wọ́n mọ ní ẹgbógun èégbà irú èyí ò bójúmu kódà wọ́n ní ọmọdé tó bá pè ní aṣọ àgbàrùn kí ni ó ní ìṣẹ̀lẹ̀ sí wọ́n ní ìlẹ̀pà ń ṣẹ́jú sí ni ìlẹ̀pà ò ní ṣẹ́jú sí à. Àmín. a kàn lóde ìṣàlàyé a fọwọ́ páwú a fèrègì jòbì iṣu ọmọ òjìnà fún ajẹ ẹgbẹ́ àbọ̀wọ̀ fún tá bàbá ńlá wa tí wọ́n bá gbélé a lọ́wọ́ tí wọ́n ní a máa ṣe ẹgbẹ́ àmọ́ yín mú sí gbogbo ẹ̀bẹ́ ẹ̀ mọ́ ọ̀rọ̀ tèmi ò jù bá ń lọ. Ẹ ṣé bàbá wa Awoniyi mo rò wípé mo ti upload fídíò yẹn síbi ìnìbọ kò sí ń bẹ ẹ jẹ́ kí n play ẹ̀ka àgbọ̀ lára àwọn aláàfáà tí wọ́n dìde tí wọ́n fẹ́ ṣe justice fún Wasila ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ. Mo ń bọ̀. Èmi náà wá lọ sí péèjì Wasila tí ó ń jẹ́ Adéọlá tí ò kí ẹ̀ lórí TikTok wọ́n á lọ wò ẹ̀wọ̀n tí mo rí. Àjẹwà mi wá òun máa ti ṣe tuntun. Alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. Máa jẹ́ ọkọrin lọ. Mo bẹ̀ gbogbo àwa mùsùlùmí tá a bá ti tọwọ́ bọ ọ̀rọ̀ Wasila wípé justice for Wasila ẹ̀jẹ̀ àmì nùkú ń bẹ̀. ó dàbí ẹni pé Prince Exchange ó kọ́mẹ́ǹtì sí under video tí mo post ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó sọ mo fẹ́ kà kí gbogbo wa náà kájọ. Ẹ ló dádì ṣe ń gbọ́ nǹkan tó ń sọ. mò ń gbọ́ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni. Díẹ̀díẹ̀ kẹ̀. ó ṣe pé nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe bákan. Mo dẹ̀ ti loud ó loud. Èmi náà wá lọ sí péèjì Wasila tí ó ń jẹ́ Adéọlá tí ò kí ẹ̀ lórí TikTok wọ́n á lọ wò ẹ̀wọ̀n tí mo rí. Àjẹwà mi wá òun máa ti ṣe tuntun. Bisimilayi walhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. Lórí ọ̀rọ̀ Wasila mo bẹ̀ gbogbo àwa mùsùlùmí tá a bá ti tọwọ́ bọ ọ̀rọ̀ Wasila wípé justice for Wasila ẹ̀jẹ̀ àmì nùkú ń bẹ̀. Lórí fídíò tí mo post the Prince Exchange ó kọ́mẹ́ǹtì sí under video tí mo post ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó sọ mo fẹ́ kà kí gbogbo wa náà kájọ gbọ́ torí nínú ọ̀rọ̀ tó sọ mo wá rò pé ọgbọ́n wà nínú ẹ̀ ṣùgbọ́n kí n tó ka ọ̀rọ̀ tó sọ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti sọ ọ̀rọ̀ kan nínú Suratul Hujurat Ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ wípé yá ayọ́ allazina amanu ẹ̀yin tẹ́ gba ẹ̀mí Ọlọ́run ọba gbọ́ ń já àkún fásikún bìnnábáyín fatabayyanu táwọn ọmọdàwé èèyàn tí wọ́n bá wá bá yín bìnnábáyín tí wọ́n gbé ọ̀rọ̀ kan wá bá yín tí wọ́n gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kan wá fún yín Ọlọ́run fatabayyanu ẹ ṣèwádìí dáadáa o nígbà tí mo rí kọ́mẹ́ǹtì The Prince Exchange yìí mo wá lọ wo prófáìlì Wasila gangan fúnra rẹ̀ tó ń jẹ́ lórí TikTok
Adéọlá tí ò kí ẹ̀ Allahu Akbar ṣùgbọ́n kó tó di pé mo lọ wò ẹgbẹ́ tí the Prince Exchange tó comment the Prince Exchange sọ wípé una just make people dey talk Islam down. Most of you doesn't deserve to born to Islam religion, I swear. This old guy, you are all setting camera, talk anyhow for. Is she even a Muslim at all? Has she ever practiced Islam? I check her page. I see say she even go Osun Osogbo. Her page still get all these dirty emotional moments. Nothing even indicates or her to Islam. Even her username on this so-called TikTok isn't even Wasila. It is even Adéọlá tí ò care. Means Adéọlá wey no care about anything. Leave what belong to Kesar to Kesar. She carry phone, go the video scenario where her grandma, and even her mother no fit try. Let her face the consequences. Eléyìí ni nǹkan tí the Prince Exchange tí ó comment sí abẹ́ fídíò mi. Ẹ jẹ́ ká wá wò ní tòótọ́. Nínú àkànbíbà yìí nìsín, a rí wípé. Nínú àlàyé tí brọ́dà wa yìí ṣe ìkan lára àwọn tí wọ́n náà fẹ́ ṣe justice fún Wàsílà, wọ́n fẹ́ justice Wàsílà lọ sílé ẹjọ́. Òun wá ní àwọn kan wá òun lọ sí orí péèjì Wàsílà gangan láti tẹ̀ lọ wò pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ó wá rí wípé Wàsílà gan ó lọ sí ọdún Ọ̀ṣun Òṣogbo tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àti wípé ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ ló wà lórí péèjì ẹ̀ ní orí TikTok. Lọ́dọ̀ mi náà mo kọ́kọ́ sọ wípé òríjìnà ọmọ ọkọ nìyẹn. Àwọn ọmọ Yorùbá àbá àjẹ́ Kristẹ̀ ká jẹ́sìn míì ìṣẹ̀ṣe kò sí ilé tó wà láì Yorùbá tí ò ní ṣẹ̀ṣe tiẹ̀. Bọ́lọ́run ti wá ṣe dá wa nìyẹn torí ẹ̀ láti sọ wípé a ò lè jàjà ẹ̀sìn. Dádì, ní ìgbà tí gbogbo kinní wá ń lọ káàkiri tó ń jà ràn-ìràn àwọn èèyàn wá ń béèrè lọ́lọ́kan òjọ̀kan wípé because tí nǹkan bá ti ṣẹlẹ̀ sà a rí wípé àwọn mùsùlùmí wọ́n máa ń dúró tira wọn lẹ́yìn wọ́n máa dúró tira wọn gbágbágbá báyìí ni ká ti bẹ̀bẹ̀rẹ̀ lénìí. Ṣé unity tó wà torí àwọn oníṣẹ̀ṣe náà mọ̀ wípé unity ó wà láàárín àwọn aláàfáà yẹn tó bá fẹ́ bá oníṣẹ̀ṣe àbí Christian àbí anybody other religion jà tí òun ṣe even bó tẹ̀ jẹ́ ẹ̀sìn mùsùlùmí gan jọ ń gbéra wọn lọ kọ́ọ̀tì ni but wọ́n máa ń dúró tira wọn. Ṣé àjọṣepọ̀ tó mọ́kò tó dánkoro ó wà láàárín ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe kì í ṣe wípé bí yàtọ̀ orí social media nìkan lẹ ti máa ń bára yín ṣe, ṣé ẹ̀ ń bára yín ṣe gangan tó jẹ́ pé nǹkan tó bá ti dé bá ojú ó ti dé bá imú sà? Ẹ mọ̀ sí pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè. Oníṣẹ̀ṣe alájọṣepọ̀ ni wá. Ṣé ń gbọ́? Kò sí ìlú èdè tẹ́ẹ̀rí babaláwo tí ò ní jẹ́ wípé wọ́n ní ilé ìsìn tí wọ́n ti sọ̀rọ̀ gbogbo tí wọ́n ti máa ń ṣe ìsìn nípasẹ̀ ìṣẹ̀ṣe. Ẹgbẹ́ amú ti Ilé-Ifẹ̀ fàpẹẹrẹ Ilé Ifá tí ń bẹ nílé Ifẹ̀ yìí máa ń ṣẹyọ kan mọ̀. Tá a bá sì dé ìlú Ìbàdàn tá a bá dé Ilé Ọ̀ṣẹ́ méjì bẹ́ẹ̀ náà ni ibẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe tí pé tí wọ́n ti máa ń ṣe àjọrò lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìlú tí àì náà tí wọ́n ti ń sọ̀rọ̀ ànílé ìjùbà tó jẹ́ pé ń bẹ gbogbo oníṣẹ̀ṣe pé sí tí wọ́n ti ṣe ìpàdé tó bá jọmọ́ nítorí kan ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ilẹ̀ kóòtù òjíire àjọṣepọ̀ ń bẹ. Lóòótọ́ àwọn àgbà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tó jẹ́ ìpàdé àjọṣepọ̀ kì í ṣe tó ṣe máa tú sórí afẹ́rẹ́ báyìí. Mi ò sá gba ọ̀pọ̀lọpọ̀ ni wípé ẹ má ya ẹni tí jẹ́ pé ìlú rẹ̀ ìran rẹ̀ yóò lọ rè máa tà fún ará ibòmíì nítorí owó. Torí pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹsẹ̀ ẹranko ti dàpọ̀ mẹ́sẹ̀ ọmọ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ míì tá à ń wò tó jẹ́ pé torí pé ń sọ Yorùbá lẹ́nu tó jẹ́ wípé ìyìn tí akitiyan wọn fi pọ̀ jù lórí ìfọkànlíle máa ṣe ẹ̀sìn àtọ̀húnrìnwá ìtorí owó tí ń gbà nílẹ̀ òkèèrè ni. Ẹ lọ ṣèwádìí ẹ̀ wò. Ẹ̀yin èèyàn wa ti wà lórí TikTok o, ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ jọ̀ọ́ àwa tá wà lórí TikTok pẹ̀lú mi ẹ bá wa power tap. God bless you as you do so. À ń gbọ́ yín sà. Gẹ́gẹ́ bí tẹ́yìn náà sọ síwájú lẹ́ẹ̀kan ẹ rí wípé ọmọ kóòtù òjíire tó bá jí ọmọ ọkọ tí ìsọ máa lè ṣàṣàlì tó jẹ́ pé kò sí ẹni tó jẹ́ pé ẹni tí wọn máa ṣe nǹkan ṣe dálẹ̀ nídìílé ibẹ̀. Irú ìtẹ́yìn náà sọ ń sìn wípé Wàsílà ọlọ́dọ̀ Ọ̀ṣun ó ṣe gbọ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ bí gbogbo ẹ sì wà nílẹ̀ kóòtù òjíire nu. Ṣùgbọ́n tó bá ti di pé
wọ́n ń gba owó ẹ̀ǹká àwọn èèyàn mọ́ pé wọ́n ń gba owó nílẹ̀ òkèèrè láti máa lọ rèé fi dọ̀tí ìṣẹ̀dálẹ̀ wọn lù wọn. Tẹ́ ẹ bá kó èèyàn 10 jọ 7 nínú wọn gbà mí lọ́jọ́ Fúlàní, ẹ lọ ṣèwádìí wò. Torí àwọn tá à ń sọ̀rọ̀ ń pa wọn yìí ọjọ́ wọn ti pẹ́ lórí ilẹ̀ Yorùbá. Àwọn olóyìnbó ń pe kíní kan ní movement tó jẹ́ pé wọ́n kan lè plan rẹ̀ láti wá gbalẹ̀ wa ni kí wọ́n fi ẹ̀sìn gbà. Ọ̀dà sẹ́yìn náà ń gbọ́ owó táwọn ìtẹ́yìn tó ń jà lọ́rùn ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ń sìn. Ṣé ẹ mọ̀ wípé ní ọmọ Cameroon lẹ́ni tí ń gbẹ́rẹ́ lọ́wọ́ Cameroon yẹn Yorùbá délẹ́nu rẹ fẹ́ẹ́ jèmi tí mò ń sọ̀rọ̀ yìí lọ. Bẹ́ẹ̀ bí ẹ ṣe fi hàn sọ̀dọ̀ káàkiri nìyẹn. Èyí tọ́jọ́ ọmọ Mali ń bẹ nú wọn, èyí tọ́jọ́ ọmọ Niger ń bẹ nú wọn. Gbogbo ẹ ṣe lọ́nu. Nítorí ìdí èyí ọgbà sùúrù o. Káwa náà ó sì múra ká má jẹ́ kí wọ́n orílẹ̀ wa gbà ní o. Ìyìn tí ẹ múra kì í ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ sí ní tí ẹ gbé lọ́wọ́ tó bí ó ṣe wípé àwọn kan rán àwọn kan tó jẹ́ wípé wọ́n ń gbowó fún láti dojú ìjà kọ ọmọ kóòtù òjìrè kí wọ́n ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Kwara State. Ṣèlú tí ẹ tún bẹ ọmọ ní 23 bí. Tẹ́ ẹ bá lọ wọ àwọn tó ẹgbẹ́ lé kúrò yẹn Yorùbá ni wọ́n. Àwọn oníwà lé ọ̀rọ̀ ń jọ́rọ̀ ẹni tó yọ gbogbo ọ̀rọ̀ káà gbogbo aṣọ káà mọ́ sá lóòrùn. Ṣé báwọn tá a wí náà nílé wọn àbáwọn kọ́? Nítorí ìdí èyí ọmọ Yorùbá ní láti múra ká dira wa lọ́kàn kì í sọ̀rọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ nìkan àtẹni tó jẹ́ pé ó ṣàjọmọ Yorùbá tí ò tí ì mẹ́ni tí ó ṣe náà kí ìfẹ́ péyàn jọmọ Yorùbá ń kó dúró ṣinṣin báyìí pé àníjẹ́ wọn gbalẹ̀ wa lọ́wọ́ wa ṣe. Àjẹ́ bó ṣe jẹ́ o. Ẹ ṣé bàbá mi, ẹ pẹ́ fún wa sà. Now, àwọn oríṣiríṣi nǹkan ló ń jà rìnrìn gẹ́gẹ́ bẹ́ ṣe sọ. Ṣé rí ní ilẹ̀ kóòtù àjíire, a sọ wípé kí tí ẹ ṣe wípé ọ̀rọ̀ pa sọ wípé gbogbo èèyàn ló ti mọ̀ wá, mọ irú ẹ̀yà tá jẹ́. A máa ń nífẹ̀ẹ́, even àjèjì ìfẹ́ tá máa ń fi àjèjì ó máa ń pọ̀ jura wa lọ. A máa ń kẹ́ wọn lójú kẹ́ wọn nímú ni. A dé ti rí wípé kinní yìí ó ti ń yíwọ́ mọ́ wa lọ́wọ́. Ó ti ń yí mọ́ wa lọ́wọ́. Kinní yẹn ò pé wa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àjèjì tá a fìfẹ́ hàn, tá a fi àyè sílẹ̀ fún pé ó yá a fún ẹ bí ìwọ náà lè kọ́lé, o lè máa bá wa gbé, o lè ṣe bó ṣe wùn ẹ́, igbá kan àwo kan. Ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tá a ti ṣe oríṣiríṣi tọkàn wọn ti balẹ̀. Nísìnyí wọ́n ti wá ń jẹ́ kó yé wa wípé ṣé àwa gan la nílẹ̀ ni? Ẹ ṣé. Àwọn gan ni wọ́n kọ́kọ́ tẹ ilẹ̀ yẹn dó, àwọn náà nílẹ̀ tó dẹ̀ sọ fún wa wípé àbí àwọn ẹ̀yà míì tó ti wà láàrin wa tó wá ń gbé nílẹ̀ wa tí wọ́n ń ra property tó ń ra ilẹ̀ wa tó ń kọ́lé. Àìmọye ọmọ Yorùbá ló ti gbé family house bàbá ẹ̀ta tí ò ní family house mọ́, tí ò sì ríro nísìnyí pé ìyà ọjọ́ iwájú ni. Àwọn tó wá ń ra ilẹ̀ tó ń ra ilé ra gbogbo àwọn property táǹtà ńlẹ̀ Yorùbá ẹ̀ wọ́n wá ń fi gígùn wa lójú wípé nítorí wọ́n ti ra ilẹ̀ wa, wọ́n sì ti ra ilé wa, automatically gbogbo bẹ̀ yẹn ti belong sí wọn. Àwọn ló ní bàbá mi Awoniyi. Ẹ jọ̀ọ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ báyìí, ṣé onílé ò padà ní wá dàlejò tí àlejò ní wá padà donílé mọ́ wa lọ́wọ́ sà? Ẹ ṣeun, mo kí yín. Ní tí ó jẹ́ àmúra wa lọ́kàn gangan ni tẹ́ ẹ wá sọ yìí. Mo tí ọkọ̀ ń ṣe bí ẹ ń fẹ́ pẹ́ ẹlẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí ẹ wá sọ̀rọ̀ já sí yìí a gbọ́dọ̀ fẹ́ lójú gbogbo aráyé ọgbọ́n ni. Ó tó di pé ẹgbẹ́ ètò yìí kalẹ̀ kẹ́ tó di pé ẹ béèrè irú ìbéèrè yìí ní nǹkan bí ọ̀sẹ̀ bíi 2 sẹ́yìn ọ̀rọ̀ kan táwa kan jọjọ́ ń ṣe bí ẹ ń sọ. Ìlú kan ń bẹ ní ẹ̀gbẹ́ ìlú wa tó jẹ́ ìlú Òbù. Ìlú tá a wí àwọn náà máa kóyàn mọ́ra pọ̀. Láti fi kí ọ̀rọ̀ yín lẹ́yìn ni o. Tẹ́ ẹ bá bọ́ sí agboolé kan gbàrà báyìí àwọn Fúlàní ti rà á. Odidi agboolé wọ́n wá mọ̀ pé tí ẹ mọ̀ dà ìgbọ̀n bára lé nǹkan tí wọ́n ó tún kọ́ wọ́n mọ̀ tí máa jẹ ọmọ Yorùbá ṣe é mọ̀ wípé ní àìsàn tí sọ ọmọ Yorùbá nǹkan ní wùwà orúkọ olóòkọ ní wùwà jẹ́ àṣà aláṣà ní wùwà dá aṣọ aláṣọ ní wùwà wọ̀ tó jẹ́ pé ta bàbá ńlá wa gbé ẹgbẹ́ kan ni. Ńgbọ́n bá ti wá múlé yẹn tí wọ́n bá ti ralẹ̀ tí wọ́n kọ́lé ibẹ̀ tán wọ́n bá kọ́ ilé ìsìn àtọ̀rìnwá wọ́n bá kọ́ ọbẹ̀. Bẹ́ẹ̀ lọ ó sì fẹ́ gbàlú tá a wí ìtàn pátá. Ó ṣe pàtàkì ká pa àrónú wa ọ̀dọ̀fin tá a bá fẹ́ rú tẹ́ wí wọ́n ṣẹlẹ̀ ká pa àrónú wa
ọ̀dọ̀fin inú wa wípé kírú rẹ̀ ọmọ sì ṣe ṣẹlẹ̀ ni. Ìfẹ́ tá à ń fi ń gbà wọn tọ̀hún rìn wá yìí ti pọ̀ jù. Tá a bá ṣọ́ra, ṣebí tẹ̀sìn là ń sọ. Ipa wọn tún wá ti bí ìwà tó dáa, wọn tún wá ti mú wa láti gba ilẹ̀. Kí ọmọ Fúlàní ọmọ Fọ́sọ̀yà pọ̀ ní 10 acres ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èmi mọ̀ bẹ́ẹ̀ tó ló ní 10 acres, èmi ní 80. Kí gbogbo wọn ti rà pátápátá nù. Lórí tẹ́ wá ń sọ pa pé ọ̀pọ̀lọpọ̀ mi ń sọ wípé àwọn làwọn nílẹ̀ ọ̀hún, àwọn làwọn ṣèkan. Irọ́ pátápátá ni o. Ọmọ kóòtù òjíire ló nílẹ̀ Yorùbá. Kì ò sí páwọn ìran kan tí ọkọ̀ dé ná kó tó di wípé ọmọ Yorùbá dé. Baba ńlá wa lọ ka àwọn ìwé research tó wà àti òde ọ̀run ni wọ́n ti wá. Kò sí pé ọmọ kóòtù òjíire wá láti ibì kan míì. Òde ọ̀run làwọn ọ̀rúnmọlẹ̀ wa ti wá. Wọ́n bẹ̀rẹ̀ lórí Odùduwà. Òde ọ̀run ni ìtàn Ifá sọ wípé ó ti wá. Wọ́n bẹ̀rẹ̀ lórí Ọ̀rànmíyàn. Wọ́n bẹ̀rẹ̀ lórí Ògúnlákáayé. Ọ̀sángángan ọba Mákin, Ọbàtálá, Ọbàtáàṣà, ọba tapatapa tí bá wọn gbòde Ìrànjé. Ọbàtálá èèpa o, bí gbogbo wọn ṣe lọ́nu. Àwọn wá láti òde ọ̀run láti wá tẹ̀lé wa ìdó. Kò síran míì tó lè sọ wípé òun ti ọkọ̀ débi tó di pé kóòtù òjíire jẹ́ wá sí ibàyìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a sọ síwájú, àìsàn tí máa ń ṣe ọmọ Yorùbá jù ni pé nǹkan ní wù wọ́n. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ní bí ọmọ Yorùbá gbọ́n dé, kò yẹ kó jẹ́ pé wọ́n wá máa fi àṣà ibì kan máa dẹ́rù bà wá, wọ́n máa fi mú wa lọ́lọ́. Abẹ́ ìpọ́n táwọn Fúlàní kan ń sọ ni, tí ń sọ fún àwọn tí ń tẹ̀lé wọn. Wọ́n ní tẹ́ ẹ bá gbà kí Fúlàní ó yìnbọn páyín tẹ́ ẹ lo oògùn pálùjẹ́ náà lẹ́ ń lọ. Èmi gbọ́ lẹ́nu nǹkan nú àwọn ọmọ Yorùbá, wọ́n ní táwọn Fúlàní sọ fáwọn nù. Pé tí ń bá ń lo oògùn, tí ń yìnbọn Fúlàní mọ̀ tí ìbá àwọn báńdíìtì mọ̀ pé kò ní lọ ọ̀run rere. Ẹ wo bí ẹ̀tàn láǹlẹ̀, ẹ wo bí ó dé. Nítorí ìdí èyí, àwa lámọ̀ bá ṣe pa àrónú wa, ọ̀dọ̀fin inú wa, tá dira wa lámùrè tí wọn ò fi ní gbalẹ̀ wa o. Àwọn tá a wí ń pa pípọ̀ wọ́n pọ̀ jù á lọ. Nípa ọgbọ́n àrékèrèkè wọ́n ní jù á lọ. Nípa ẹ̀tàn wọ́n ní jù á lọ. Bá ṣe wá síra wa lọ́kan ó ṣe pàtàkì jùlọ. Ní ṣókí, kò síran tó kọ́kọ́ dórí ilẹ̀ wa yìí síwájú ẹ̀tàn ni. Baba ńlá wa tó jẹ́ irúnmọlẹ̀, òrìṣà, ẹbọra, tí ẹ bí baba wa kó tó dórí irú àwa yìí. Òde ọ̀run ni ẹ ti wá. Àwọn ni wọ́n ni wá. Àwọn ọmọ la jẹ́ sí wọn. Bó ṣe jẹ́ nìyẹn o. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ wa ní ibi tí ẹ bá ti ń wò wá, orílẹ̀-èdè wo lẹ wà tẹ́ ti ń gbọ́ wa àbí tẹ́ ti ń wò wá. Bàbá wa Awóníyì, ìkan lára àwọn oníṣẹ̀ṣe, àwọn onífá ní ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá. Àwọn ni a gbé wá lónìí láti wá bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ní ilẹ̀ kóòtù àjíire. Láti tipẹ́tipẹ́, láti kékeré mi ni mo ti mọ̀ wípé a lè jàjẹ̀sìn ilẹ̀ Yorùbá torí tá bá wo situation tó wà nílẹ̀, àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí ti pọ̀ láàrin wa nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ni gbogbo wa ń rò wípé ọmọ ìran kan náà ni wá, torí wọ́n ti ń sọ èdè Yorùbá pọ́nbélé láì ní họ́wùhọ́wù nú. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, láti ìgbà yìí náà ni wọ́n ti ń ṣiṣẹ́ lábẹ́nú láti dá wàhálà ẹ̀sìn sílẹ̀, ṣùgbọ́n tí Ọlọ́run ò gbà. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta láti gba ọ̀rọ̀ Yorùbá nation tí a ti ń pariwo orílẹ̀-èdè, ìrìn àjò yẹn bí oríṣiríṣi nǹkan, ó ṣí aṣọ lójú oríṣiríṣi nǹkan, ó sì là wá lójú, ó ṣí wa níyè wípé àwọn onílẹ̀ ló wá ṣẹlẹ̀ táwájí wípé omi fẹ́ tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu, àsìkò àti jígìrì láti protect ìran wa kó má bàa parun, kó má bàa bọ́ sí ọwọ́ àwọn àtọ̀húnrìn wa. Òun ni onílẹ̀ táwájí. Àwa ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí à ń fojú rí tí wọ́n ní àwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, tí wọ́n dẹ̀ jẹ́ olórí nínú ẹ̀sìn, tí wọ́n láwọn ọmọ Yorùbá ni wọ́n, á padà rí wípé ẹnu ara wọn náà ni wọ́n fi sọ wípé bàbá wọn o kì í ṣe ọmọ Yorùbá. Ìmí lè sọ pé bàbá wọn Málì ni wọ́n ti wá, ṣùgbọ́n wọ́n tẹ̀dó sí ilẹ̀ Yorùbá, ó dẹ̀ pẹ́ ibẹ̀ náà bí àwọn sí. Ẹlòmíì á sọ wípé Sudan làwọn ti wá, ẹlòmíì Senegal. Àwa jókòó, àwa wò ó wípé àwọn ìjà, a rí pé àwọn kan fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ Yorùbá láti bí ọdún mélòó láti mú pé torí a lè jàjẹ̀sìn. Bàbá mi Awóníyì, mo jókòó mo wò ó, kò sí ìdílé kan, ìdílé
ní ilẹ̀ Yorùbá tí a bá rí gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó kì í ṣe pé ẹ̀sìn mẹ́ta yẹn nìkan là ń sìn nílẹ̀ Nàìjíríà o ṣùgbọ́n ẹ̀sìn mẹ́ta yẹn ló ṣe háàjù tí gbogbo èèyàn mọ̀ bíi onígbàgbọ́ oníṣẹ̀ṣe àti mùsùlùmí. Tá a bá wo ìdílé ní ilẹ̀ Yorùbá lónìí ṣàṣà ìdílé ló wà tó jẹ́ wípé wọn à ní rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹbí kan. Tá a bá wá rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó já sí wípé wọ́n á rí mùsùlùmí ń bẹ̀ wọ́n á rí oníṣẹ̀ṣe ń bẹ̀ wọ́n á rí onígbàgbọ́ ń bẹ̀ ṣùgbọ́n tó bá wá di kàráǹgídá pé kò pé mẹ́tẹ̀ẹ̀ta ó kéré jù á rí méjì mùsùlùmí àti onígbàgbọ́. Tí àwọn tí àdé ń sọ tó ń múra kankan ìjẹ̀sìn tó jẹ́ wípé gbogbo príṣì tó ń príṣì lọ́ọ̀láìn nípa ẹ̀sìn mùsùlùmí kọ́ pa wọ́n pípa ni kò sí ọjọ́ kan tá a rí tán bọ́ síta tó ń príṣì ọ̀rọ̀ mùsùlùmí ẹ̀sìn mùsùlùmí wípé tá a gbọ́ pé nǹkan ìrọ̀rùn kan pé tó o bá ń ṣe ẹ̀sìn yìí mú àlàáfíà wá ní ọ̀nà báyìí tá a bá ṣe ẹ̀sìn báyìí oríire kan á ṣẹlẹ̀ níbì kan nǹkan ìtẹ̀síwájú kan á ṣẹlẹ̀ kò sí ọjọ́ tá a gbọ́ irú èdè bẹ́ẹ̀ yẹn lẹ́nu wọn rí àfi nǹkan tí sọ́tàn bá ti sọ o ẹlẹ́sìn mùsùlùmí kankan nílẹ̀ Yorùbá kò gbúdọ̀ yí padà bó o bá yí padà wọ́n ní láti pa ẹni pípa yìí òun la wá ń bá ṣùgbọ́n àwa rí i pé nígbà tọ́lọ́run máa gbà fún wa ẹnu ara wọn náà fi sọ wípé bàbá wọn kì í ṣe ọmọ Yorùbá. Bàbá mi Awoniyi àti ńlájú kalẹ̀ bẹ́ẹ̀ tàlùbọ̀ ṣe tó fẹ́ kó wọ ojú wa nílẹ̀ Kóòtù Àjíire Yorùbá àti sùn àti hurun báyìí àlejò ti fẹ́ sọra wọn di onílé wọ́n ti fẹ́ gba ilé mọ́ wa lọ́wọ́ báyìí nísìnyí nípa ẹ̀sìn ẹ̀sán kankan lẹ́ẹ̀kan ẹni kò ń ṣe wípé bẹ́ẹ̀ náà ni wọ́n gba Ọlọ́run yẹn gbọ́ tó ipe wọ́n ní àjẹ́ndà ni àwọn àjẹ́ndà àwọn òde tí pẹ́ta ti sọ tí ọ̀pọ̀lọpọ̀ sọ wípé irọ́ ni ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró nísìn mo rò pé ó ti ń yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Kóòtù Àjíire Yorùbá wípé àwọn wọ̀nyí tó ti pẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀ wọ́n kàn ń sọ èdè Yorùbá ni wọn ò nífẹ̀ẹ́ ìran Yorùbá wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe máa pa gbogbo nǹkan Yorùbá tá a padà àti ilẹ̀ bàbá wa tá a di títí wọn táwọn á máa ṣe bó ṣe wù wọ́n tí àwa di àlejò ní abẹ́ wọn òun ni wọ́n wá ṣùgbọ́n a rí wípé à ń pe gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin oníṣẹ̀ṣe àgbààgbà ìṣẹ̀ṣe kẹ́ ẹ bá wa jígìrì kẹ́ ẹ bá wa dá sí kínní ṣé bẹ́ẹ̀ ṣe máa wò tí gbogbo nǹkan á dàrú lélẹ̀ àgbọ́ nǹkan kan látọ̀dọ̀ àgbààgbà àwọn oníṣẹ̀ṣe náà ò dàbí ẹni wípé wọ́n dá sí wa sá òun ni mo ṣe béèrè lẹ́ẹ̀kan wípé ṣé kò sí àjọṣepọ̀ láàrin ẹ̀yin oníṣẹ̀ṣe ni torí ẹ bá wo bí àwọn mùsùlùmí ṣe ń ṣe àwọn alágídí mùsùlùmí ni kì í ṣe gbogbo wọn o torí mo ní àwọn onímùsùlùmí dáadáa láyìíká mi tàjọ ń ṣe ṣùgbọ́n àwọn tó ń sọ ọ̀rọ̀ pípa lọ́nláìn tó jẹ́ pé ikú nìkan ni nǹkan tó ń píríṣì yìí kí ni nǹkan gan tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà torí a ò fẹ́ gbọ́ mọ́ ó ti ń pọ̀ jù ǹjẹ́ ó ní ipa tí ẹ̀yin oníṣẹ̀ṣe lè kó láti dáàbò bo ilẹ̀ Yorùbá kí èròǹgbà ibi ọkàn àwọn ọmọ àtọ̀húnrìnwá kó má bàa wá ṣẹ mọ́ ilẹ̀ bàbá wa lára ìjẹ́ tilẹ̀ ń bá bàbá wa ò ní sọ̀rọ̀ torí wọ́n ní àwọn ni olórí gbogbo oníṣẹ̀ṣe nílẹ̀ Kóòtù Àjíire. ẹ ṣeun Olódùmarè ò ní ṣe á ní ẹrú àmín a ní di ẹrú àwọn ìran tí wọ́n bá ń múra wípé àwọn ò kó ọmọ Yorùbá lẹ́rú lágbára lọ́wọ́ àwọn onílẹ̀ àṣírí wọn mọ̀ tú ni. Àmín Jésù. Kò ní í ṣeé ṣe fún wọn o torí ilẹ̀ Yorùbá tẹ̀ ń wò yìí ìkàn rí báyìí lójú wa ni ń rí bẹ́ẹ̀ bíi pé wọ́n gbalẹ̀ wa ni kò ní í ṣe é gbà ẹni kì í ṣe àwò. Àwọn tí ń jẹ́ gbogbo ìlú kọ̀ọ̀kan tẹ̀ ń wò ìlú tí èèbá ṣe wípé òòṣà odò lọ́tẹ̀ òòṣà tó jẹ́ wípé òòṣà tí èso òòṣà omi lẹ́ẹ̀bà ń bẹ̀ ìlú tí èèbá ṣe òòṣà omi lọ́tẹ̀ ẹbọra òkè lẹ́ẹ̀bà ń bẹ̀ ẹni nǹkan ò ní jí nǹkan rí ó bàjẹ́ ṣé ń gbọ́ mi oní nǹkan ò ní jí nǹkan rí ó bàjẹ́ àwa tá a wá jẹ́ descendant wọn náà rèé àníṣe tá a bá ti dira wa lámùrìṣẹ́ gbogbo ohun tí wọ́n sọ òtúbá ń tẹ́ ní ọ̀jẹ̀ wájú wọn èyí tó jẹ́ Ìbàdàn sókè Ìbàdàn ọmọ wò àtàkì ọlọ́mú òrù kò ní jẹ́lu rẹ̀ ó bàjẹ́ Ilé Ifẹ̀ sì rèé irin ọmọ lè ojú kọ̀tún igba ọmọ lè ojú kò sí kò sẹ́yìn tí ò ní ojú ibi tí wọ́n ti bọ́ tí wọ́n ti pè títí dá ń bẹ̀ ojúbọ mi ń bẹ ní Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo àjòjì ọgbọ́dọ̀ débẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá pe irun ọmọlẹ̀ bọ́ ń bẹ̀ irun ọmọlẹ̀ mú sì dáhùn. Títí di sí náà.
gbogbo ń tá a wí yìí ni àwọn lọ́balọ́ba tó bá jẹ́ pé kì í sọba tí wọ́n fẹ́ wọn ó kòlù rẹ̀ lẹ́rú ni gbogbo wọn ń ṣe ìgbésẹ̀ lórí bí àwọn ọmọlẹ̀ mọ̀ ṣe kíni tí wọ́n ṣe dúró tì àdúgbò ṣe wà lọ ilẹ̀ wa ìṣe bí ó ṣe gbà pa ẹ wo Òṣogbo Ọ̀ṣun Àwúráolú ògò níjú ẹni dé iṣu abímọ̀bọ̀lẹ̀ omi arìnmọ́sùn Ọ̀ṣun òtòrò ẹ̀fọn òjèlé ayé wa ó tòrò ìlú tọ̀dọ̀ wa yìí náà tẹ́ ẹ bá rí ipa tí ẹ ń lẹ̀ kó ní ìgbà tí àwọn Fúlàní lọ rèé fi ọkọ̀ gúnlẹ̀ ní Èkó wípé àwọn ó gbalẹ̀ ó ní ká baba aláwa sí i nílùú Ìlógún mò ń sọ o tó sì jẹ́ pé bó ṣe dé pé ní wọ́n ń fojú egbò tẹlẹ̀ tó ń lé ayé lónìí kò ní tánú gbá oṣù àmọ́rí fi ra ọmọ láà àmọ́ àwọn tí wọ́n tó mọ ń tá a wí yìí tó jẹ́ pé wọn ò fi gbogbo ọwọ́ jẹun tí wọn ò sì gbàgbé tí wọn ò ṣe pé wọ́n jẹ wọ́n mógún tí wọ́n mọ bí wọ́n ti pe irun mọ́lẹ̀ ibì kọ̀ọ̀kan tí sì fi dáhùn tí wọn ò fi gbìjà ọmọ wọn. kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló ṣe é sọ lórí ẹ̀rọ ayélujára ni ṣé ẹ mọ̀ pé odò tẹ́ bá odò báyìí ẹ rí i pé omi ń sàn lọ báyìí ó níbi tó jẹ́ wípé èèwọ̀ ìsàní èèyàn ọmọ ènìyàn tàbájòjì ọ̀gbọ̀n dákọjá níbi odò ńlẹ̀ tìlú Ìlóbù ó ní bí ẹ tí ìpè tí fi gbìjà ọmọ rẹ ẹ fi gbogbo èèyàn sílẹ̀ wọn ò lè gbalẹ̀ wa kò lè ṣeé ṣe kìí ṣèlérí asán o ìpàdé tí ń lọ tí ò ṣeé tú ká máa sọ gbogbo ẹ̀ torí iṣẹ́ mọ̀ gbogbo ń tà ń sọ yìí náà tó jéde Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Fúlàní ń gbọ́ bẹ́ẹ̀ni àwọn tí ẹ jẹ́ Fúlàní sympathizers nínú ọmọ ìran kóòtù òjíire wọ́n ń gbọ́ gbogbo ń tà ń wí tí wọ́n mọ̀ lọ tọ́jẹ́ pé wọ́n mọ̀ ṣe ń gbẹ́rẹ́ ìpàkọ́ wípé àwọn bàbá àwọn tọ́jẹ́ Yorùbá tí wọ́n fẹ́ ṣe rèé ẹni tó jẹ́ pé níjẹkújẹ ń ló jẹ́ wọ́n di ọ̀kan náà ọ̀tọ̀ ẹni tó jẹ́ pé ní ẹ̀sìn ló jẹ́ wọ́n dẹrú Fúlàní ọ̀tọ̀ la fi gbọ́dọ̀ sí kíni gbogbo aṣọ káàsá lóòrùn ẹ̀yẹn sájà náà jí ká máa wúre sí Olódùmarè wa kìí ṣe àwọn Olódùmarè àtọ̀húnrìnwá tí gbogbo wọn tún ń sọ Olódùmarè gangan mò ń wí o ẹjẹ́ á máa wúre sí Olódùmarè ìgbà tí ọba ẹ̀jẹ̀ bí ọdún mẹ́ta ẹ méjì á ṣe ìdájọ́ wọ́n gbìjà wọn jà àní jẹ́ ẹrú Fúlàní àní dẹrú Haúsá yóò tùyọ́ bà fún wa lágbára lọ́wọ́ Olódùmarè bẹ́ẹ̀ ni ó rí. tó ẹ̀yin èèyàn mi tí ẹ bá ní ìbéèrè kan àbí míì láti bi bàbá wa Awoniyi wọ́n wà lórí ètò nísìnyí kó tó di pé àyọ̀ǹda wọn ẹ lè pè wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ̀yin tẹ́tí mọ nọ́mbà adẹ tí wà lórí TikTok ẹ lè dá sí ní orí TikTok àbí kẹ̀kẹ́ fi síbi comment section ẹ kálẹ́ o ní orí TikTok ẹ má pè èèyàn tó ń pè sórí +34 fóònù tẹ́ ń pè sí yẹn ni mo fi stream TikTok ẹ pè sórí nọ́mbà mi gan orí WhatsApp nọ́mbà yẹn ẹ kálẹ́ o lórí TikTok. ẹ kálẹ́ pé ètò ẹ̀kọ́ wájú. kò ní sí kò ní rẹ̀ yín o wá gbìyànjú. àṣẹ bàbá. ọlọ́run àmọ́ bá wa dúró tì í. àmísà. àṣẹ o. tí bàbá wa tí wọ́n fún wa ní lẹ́kṣọ̀ tán àwọn náà kò ní jọba o. àmín. àṣẹ. gbogbo nǹkan tí wọ́n ṣe fún wa yìí wọ́n ní tó o bá kẹ́kọ̀ọ́ bó o lọ ti fẹ́ mú yàn lẹ́nu mọ̀ ohun tí èèyàn bá mọ̀ ló máa ń kọ́yàn ní àwùjọ. nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa tí àwa mọ́ láyé òde òní nìyí tá a kàn fi ń pè wọ́n ní orúkọ kan oníṣẹ̀ṣe nìkíní ohun tí o ò bá nímọ̀ nípa rẹ̀ báwo ló ṣe fẹ́ mọ bí wàá ṣe dá sí ọ̀rọ̀ ọbẹ̀ sírọ́ lọ fẹ́ máa lọ pa fún wọn ni ẹ wo bí bàbá ṣe bí wọ́n ṣe ń yànnàná nǹkan ẹyọ kọ̀ọ̀kan nínú tí wọ́n kọ́ nínú ẹ̀kọ́ ni ó wá kù wọ́tọ̀ wá sọ pé ohun tí wọ́n ń sọ jáde yìí kò rí bẹ́ẹ̀ kódà èwo ni wọ́n gbé lọ́wọ́ tá a fẹ́ fi dọ́gba pẹ̀lú irú nǹkan tí wọ́n sọ ohun tí wọ́n ń pè ní ìmọ̀ nìyẹn tó lábẹ́ bẹ́ẹ̀ gbogbo wa náà àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti tí à ń pè lóníṣẹ̀ṣe àríbi ju ara wa sí mọ́ ní ilé ayé tá a wà yìí síbẹ́ni tó bá ń bẹ láyé yóò mọ gbìyànjú pé òun jà fún ọ̀rọ̀ ilẹ̀ kan àní ká má jẹ́ ká gbẹ̀mí ara wa mọ́
tá a bá ti gbẹ̀mí ara wa ẹ jẹ́ kí ikú Ọlọ́run ọba ó máa pa olúkálùkù wa lásìkò tí a bá fẹ́ máa lọ. Ibì kan ẹ̀sìn kan o kò dí kankan lọ́wọ́ ó tiẹ̀ wá ń ṣe àìnílàákàyè ní níbi tí ayé dé lónìí tí ọ̀kan bá jáde ó ní ayé mùsùlùmí ni mí kìrìsìtẹ́nì ni mí oníṣẹ̀ṣe ni mí. Ó kù díẹ̀ káàtó fún wa o, ó kù díẹ̀ káàtó fún wa. Kí ni èrè ẹ sọ fún wa, èrè wo ní ń bẹ fún ẹni tí ó pa ọmọlàkejì rẹ̀ kalẹ̀ lẹ̀ tí ò ní lè dìde mọ́? Of what advantage ni fún ìgbésí ayé ìwọ gangan? Of what advantage ló jẹ́ fún ìgbésí ayé fún ìwọ gangan tó pa ọmọlàkejì ẹ̀ kalẹ̀ lẹ̀ tó ò ní rí mọ́? Tó wà lásán pé tó ẹ bá jọ dúró láyé gan tẹ́ ń pariwo mọ́ra yín àlàáfíà wà nínú ẹ̀ tó bá pa kalẹ̀ lẹ̀ ta lọ́ọ́ rí pariwo mọ́ lọ́la. Ó ti kù wọ nìkan, tó bá kù wọ nìkan lórílẹ̀ ayé, sọ fún mi adùn wo ló kù tó fẹ́ máa jẹ mọ́ nínú ayé ọ̀hún? Ọlọ́run wo ni à ń jà fún? As a Muslim, ó ní kúlíyá yorùbá ní káfíńdù náà láhàbùdù mọ́ tábìdù náà wà láàntún àbìdù náà mọ̀hábùdù lọ́lọ́run ọba sọ. Ó ní olúkálùkù ni mo yọ̀ǹda fún, ẹ máa ṣe bó bá ṣe wù yín, ẹ padà wá bá èmi. Ta ló lẹ́sìn ẹni ò dáa? Ta ló lẹ́sìn ayin àbáláyé ò dáa? Ohun tó olúkálùkù bá nímọ̀ nípa rẹ̀ náà ni ó máa ṣe. Ẹ má jà tara wa. Ohun tí mo bá ń ṣe lọ́wọ́ ní dèdè àsìkò tí mo bá ń pè lọ́wọ́ ní dèdè àsìkò tí mo rí oore láti bẹ̀, mo bímọ, mò ń pè é, mo rí mo fẹ́ yàwó, mò ń pè é, mo rí lè mi kọ́. Wá sọ fún mi tí mò ń pè tí mo fi lílé kọ́, tí mò ń pè tí mo rí ọmọ bí òun, wá sọ fún mi pé òun kọ́ lọ́nà àbí dìde ní sọ̀pọ̀lọpọ̀ wa ni. Kò ní mi ò ní kúrò lójú ọ̀nà ni, torí bẹ́ẹ̀ ni mò ń wà, ibẹ̀ mo dàgbà sí, ibẹ̀ ni mo ìmọ̀ bẹ́ẹ̀ ni mo ní. Ẹ wo bí bàbá wa ṣe tó gbogbo kí ìmọ̀ èmi tí mi ò jẹ́ oníṣẹ̀ṣe, inú mi ń dùn sí wọn. Bí pé ẹ̀dá tó mọ nǹkan tó ń ṣe. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀ ayé lónìí àmọ́ nǹkan tá à ń ṣe mọ́ ni o. Tá bá mọ nǹkan tá à ń ṣe àmọ́ pé tó kàn wá kàn kọ́ ni ohun tí à ń tà ń dáwọ́ lé. Jà fún ara ẹ, jà fún ìgbésí ayé ara ẹ, jà fún ìṣẹ̀mí ara rẹ. Ọlọ́run wo ló ń jà fún? Sọ̀rọ̀ ẹ pé kó jà fún òun, ìjà kí láti ẹ̀ wá ń jà, oore wo ní bẹnu ká máa para wa. Kódà ẹran àtàdìẹ tá à ń pa gan, ó máa pa ẹlòmíì láyà pé mi ò lè gbọ́ bẹ́ẹ̀. Nǹkan lórí ká tó wá wí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Ẹ mọ̀ já lọ ṣe làákàyè. Gbogbo ẹ̀yin tẹ́gbẹ́ra yín lálákàtà kí tí tó jẹ́ pọ́lọ́wọ́n bó bá ṣe ìdájọ́ tó tọ́ fún yín, a ṣe fún yín lórí bẹ́ẹ̀ ṣe ń da ilé ayé rú lọ yìí. Èmi ò mọ èrè tẹ́ fẹ́ jẹ́ mbẹ̀. Téèyàn bá sì rí gbádùn ayé, ọmọ pé kò tọ́kọ́ máa pa ọmọ làkejì. Àìrí kan sí kan tí ayé tẹ́ wà frustrated, ilé ayé yín ti wà frustrated. Òun náà ní jẹ́ bìlíìfù gbà pé àfi kí gbogbo tolúkálùkù náà kórí bíi títí. Kò sẹ́sì kankan téèyàn ń jà fún. Ìta gbangba mo ti ń sọ ẹ̀, àfáà tó bá lọ́hùn òun kọ́ ẹ̀kọ́ kan nínú Islam tó bá fàyè gbà pé bóyá ẹ máa kọ́tàlá ẹ máa para yín kó bọ́ọ̀tà tó ti bẹ́ẹ̀ nǹkan tó kàn nìyẹn. Àfáà ló ń sọ̀rọ̀ o, àfáà ni o tó máa ń rọ́wà sí o. Àti ìwọ ara wa débi pé ṣé kìrìsìtẹ́nì yóò gbé nígbà tí kìrìsìtẹ́nì ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ ilé mi ń ta ráìsì ebi sì ń pa mí ṣèwọ́dọ̀ rẹ̀ náà máa ti lọ rà mi ò ṣe sọ pé torí pé jẹ́ kìrìsìtẹ́nì kí n máa kébi ó máa pa mí lọ nínú ilé àbí kí nítorí pé ó jó ń ṣẹ̀ṣe tí ó gba ọmọ mi là kí ní mi àfi tẹ̀mí ọmọ mi bá bọ́ Ọlọ́run kó jí ọ̀pọ̀lọpọ̀ wa lójú oorun tá a sùn sí. Iṣẹ́ tọ́lọ́run rán olúkálùkù yín lẹ̀ ń jẹ́ kiri mo dẹ̀ sọ fún yẹn dára níjọ́ wo níbí báyìí àìníṣẹ́ òun ló ń kó bá ọ̀pọ̀lọpọ̀ tó fi nípa wa sọ̀rọ̀ wa di agbénipa káàkiri ayé àìníṣẹ́ tó o bá níṣẹ́ tó o níṣẹ́ rẹ tó ń ṣe tó ọ̀run owó tó o fi ń tọ́mọ rẹ ọ̀ọ́ní ní ìbọn lọ́mọ gbé ọ̀ọ́ní ní ìbọn lọ́mọ gbé kọ́nù láti lọ́mọ àbáàdá lọ́mọ mú kọ́nù láti lọ́mọ kọ́ ọmọ làkejì. Of what advantage? That is my question. Tó bá tiẹ̀ lè sọ advantage tó wà tó jẹ́ advantage fún wọn látàrí bí bẹ́ẹ̀ ṣe ń para yín ni in fact maybe bóyá mi náà kà wọ́n sókè èmi gan fẹ́ máyà máa wá jọ yìí ẹ kàn sọ fún mi advantage ẹyọ kan tó wà nínú kẹ́para ẹni tó bá wù Ọlọ́run kí a máa ta ìjà ara wa sílẹ̀
ànábì Ibrahim jọ kínní àná kò ní fi àgbò kó fi dí ọmọ rẹ̀ pé kó má pa á. Ọlọ́run ló ń fádùn tí jẹ́ ẹ̀mí bó ṣe kéré wù kó mọ mo fádùn ẹ̀mí tí mo dá torí ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn yẹ ẹ̀ lè dá eléyìí gángan ni mo fi ju èṣù lọ. Èèrà lásán Ọlọ́run ò fẹ́ ká pa ó ní àwúrẹ̀bẹ̀ ó ní tẹ́ ẹ bá tó bá rọrùn fún yín láti ṣí ẹsẹ̀ kúrò nígbà tẹ́ ẹ fẹ́ tẹ èrè ànìmọ́lẹ̀ ó fi lóore fún ijú kẹ̀kẹ́ mọ́lẹ̀ lọ èèrà nìyẹn o. Ká tó wá wí ọmọ tán tọ́ tóbi kan tọ́ láti kékeré àwa la mọrú ìpọ́njú tí ń bẹnu ká tó èyí ká tọ́ ọmọ ọwọ́ àtọ́mọ ọwọ́ àgbógun ọdún èyí kankan gbé àdá ẹ lọ sá mọ́lẹ̀ ló ní láàrin ìṣẹ́jú kan ẹ wá gbéra yín ẹ̀yin Allahu Akbar no ìránṣẹ́ èṣù ní ẹ̀ ṣe mùsùlùmí àmúlẹ̀ ń fẹlẹ́ ìsọ gbogbo wa láwùjọ ọ̀rọ̀ wọn dàbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláìsàn tó lọ bá olùwòsàn ní hospital ní dókítà wa sọ fún ọ pé 1000 gram oògùn yìí ní kó o lò nígbà tó kúrò ńbẹ̀ kò lọ lo 1000 ó ń lo 500 milligram kíní ìwà padà yíwọ́ fún ẹni tí ń ṣàìsàn ẹ wá sọ fún mi ta ló jẹ̀bi ṣé dókítà ló jẹ̀bi ni àbáláìsàn ló jẹ̀bi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sọ ṣe rí nì bí Ọlọ́run ọba ṣe gbé kalẹ̀ pé kán ṣe àwọn tí wọ́n wà nídìí rẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n pera wọn ní mùsùlùmí alákatakítì àwọn ni wọn ò ṣe bí wọ́n ṣe ní ká ṣe Islam sọ sáwọn làwọn abúlẹ̀mù ní àbọ́lọ́hùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláìsàn àti ẹni tó wòsàn fún wa ṣé dókítà làbúlẹ̀mù tó ní kó lo oògùn 1000 milligram tí wọ́n kọ̀ tó lọ lo 500 milligram kíní ìwà padà àìsàn wà padà yíwọ́ fún ọ àwọn èèyàn wá débẹ̀ wọ́n wá ń blame dókítà tó prescribe oògùn fún ẹ ṣe rí i pé làákàyè wa dorí kodò kọ́lọ́mọdà kó má dorí kodò làákàyè wa ẹ ṣe kan èyí dára. ṣé tàbí wáò bàbá mi Awoniyi lára àwọn èèyàn tí wọ́n wà ní àyíká tí wọ́n jẹ́ mùsùlùmí so tí mo bá ń bọ́ síta wípé bá a ṣe rìn là ń kó ni mo ń bọ̀ ẹ lọ ẹ kálẹ́ o ẹ kálẹ́ bàbá ẹ kálẹ́ sà mo wà lórí live show ṣe fẹ́ dá sétò ni ok ẹ jẹ́ ń gbé yín sí speaker à ń gbọ́ yín sà ẹ máa sọ̀rọ̀ yín. ẹ kálẹ́ o ẹ̀yin èèyàn wa èyí dára ẹ kálẹ́ kó ètò nìyẹn bàmí ẹ káàbọ̀ sórí ètò. wọn kì í fún má gbogbo lẹ́nu lágbára Ọlọ́run ẹnìkankan ò ní mú òun ní o ara ni wọn kúrò máa ṣe sí o. àmín Jésù. àníwá yín tì o. àmín. gbogbo nǹkan tí bàbá wa ti sọ láti bẹ̀rẹ̀ náà lèmi náà ti ń gbìyànjú tí mo ti ń fetí sí. Then eléyìí tí àáfàá wa tún wá sọ yìí gan-an ó tún wá jẹ́ kí ara gbogbo àtúbọ̀ le pẹ̀lú nǹkan tí bàbá wa sọ. Because láti ìgbà tí ayé ti ń jáyé ní gbogbo ẹ̀sìn wọ̀nyí ti wà a dẹ̀ gbọ́ pé wọ́n ń takora wọn bó ṣe wá rí láyé òde ni. Fún àfikún nǹkan tí bàbá wa tí àáfàá jẹ́ sọ́tọ̀ yìí mo kàn máa bẹ oníkálukú wa ká jọ kán jẹ́ ká respect ara wa ká dẹ̀ jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa ìyówù tí ìbá jẹ́ ẹ̀sìn tó oníkálukú wa ń ṣe. Ìwọ ni mùsùlùmí o tó bá jẹ́ mùsùlùmí òdodo ìwọ ni kìrìsìtẹ́nì ni o tó bá jẹ́ kìrìsìtẹ́nì òdodo ìwọ lóníṣẹ̀ṣe o tọ́lọ́ ń bá wà pẹ̀lú ẹ pẹ̀lú ìṣẹ̀ṣe ànídìí àti pé ká máa gbé ìbọn ká máa gbé àké ká máa gbádà wá ara wa kiri. Then àwọn gbésùmọ̀mí tó dẹ̀ jẹ́ pé a ti mọ̀ pé àwọn òbí náà sí kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tán gbé dání ó yàtọ̀ sí tiwa. Àdúrà láti ẹ̀lẹ́gbà lórí tiwọn yẹn ni pé kọ́ ló ń fún wa ní ẹ̀mí tí a fi lè túbọ̀ máa dá wọn mọ̀ láti máa kọ́ ló máa fojú wọn síta a lè máa yàgò fún wọn sọ Ọlọ́run á ràn wá lọ́wọ́. Níbi tí ẹ ti bẹ̀rẹ̀ ètò yèyé ẹ sọ̀rọ̀ nípa ti Fàtílà àbí ṣé Fàtílà Wàsílàtù ṣe rí nǹkan tí Fàtílàtù tó ṣe
àfojúdi la máa ń pè nílẹ̀ Yorùbá. Àfojúdi ni Fàtúlà ní ọmọbìnrin yẹn ṣe. Ẹni bá dẹ̀ ti ṣe àfojúdi ó máa ní nǹkan tójú wọn máa ń rí o. Àwa Yorùbá máa ń pa òwe kan, wọ́n á ní ẹni tó bá ti sọ pé kí la ó ṣe. Là ṣe hàn. Wọ́n ní òun gangan la máa ń ṣe hàn. So normally ó ti ṣe nǹkan tí ojú ẹnìkan kan ò ṣe rí. Ó yẹ kán fún láyè kán jẹ́ kó rí ojú ẹ̀ rí nǹkan tí ẹnìkan ò rí. So ìyẹn lọ bẹ́ẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí fọ́nrán kan tí ẹnìkan jáde tó ń sọ pé mùsùlùmí ni ó, pé aláàjì ni òun ṣe kinní kan, òun kírun, òun ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, Ọlọ́run ní jẹ́ ká sọ̀rọ̀ tán sọ yẹn, kò sẹ́ni tó lè wà nínú ẹ̀sìn tó bá mọ nǹkan tó ń ṣe nínú ẹ̀sìn tó ń ṣe, kì í ṣe pé kí nǹkan dàrú ojúdé lá máa wá o, ìbẹ̀rù Ọlọ́run á wà lọ́kàn ẹ̀ o. Bí ò lè bá kó bù lẹ́sẹ̀ kò ní bá wọn lọ́wọ́ sí o. Middle of the three religion tó wà ńlẹ̀, ẹni ẹ̀wọ̀n tá a bá ń ṣe nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ńlẹ̀, tí ẹ̀mí Ọlọ́run yẹn bá ń gbénú ẹ, ìbẹ̀rù Ọlọ́run á wà bẹ́ẹ̀ o. Eléyìí tí mò ń sọ tí ẹni ní aláàjì ní tó sọ pé tó bá di ọdún tó ń bọ̀, pé kí gbogbo àwọn mùsùlùmí àtàlájì àti gbogbo wọn kán lọ múra wọn, kán dẹ̀ múra kán mú ìyàwó wọn dání, pé tí olóòlù bá ti jáde next year pé gbogbo wọn ló ń lọ bẹ̀ tán fẹ́ lọ wò àtìyàwó wọn. Anyway, ìyẹn ò bá yàn lẹ́rù o, kò yẹ kó bà wá lẹ́rù rárá. Àwa á kàn sọ fáwọn tó jẹ́ pé Ọlọ́run ń lò nípa ti festival yẹn, káwọn náà fẹ́ Ọlọ́run tiwọn. Ojúdi pé wọ́n fún wọn ní wàhálà, ṣe bí nǹkan tán wọ́n ní má ṣe léyìí, nígbà tó bá dẹ̀ lọ tó ṣe, èèyàn ò kì í ṣèjà àdá, kì í ṣèjà ìbọn, kì í ṣèjà gbogbo ẹ̀. So tán má dẹ̀ lọ fúnra wọn tán lọ bẹ̀, orí kan kọ, ó ní èmi kọ́ mo bá o, ọ̀tá mi ló para ẹ̀. So nǹkan tójú wọn bá ti rí kán fara mọ́. Nǹkan tójú wọn bá ti rí di olóòtú tí mo kàn máa sọ ni pé bàbá wa tí wọ́n wà lórí ètò kan jọ tán bá lè sọ fún àwọn yẹn pé kán má bá wọn jà o, ìṣẹ̀ṣe tó ti wà tí bàbá wọn tó wà ní, tán bá dẹ̀ ti ní òkè ìgbà tí wọn náà máa fi ṣe nǹkan tójú èèyàn òrírí, nǹkan tójú wọn bá dẹ̀ ti rí náà kán má kàn kán má àti kóòtù àti láyé àtijọ́ ńgbà tí irú wa yìí sì rí kékeré ní kì í fi bẹ́ẹ̀ gbọ́ kán ní bàbá àbí ìyá àbí ẹnìkan oníṣẹ̀ṣe ó lọ bá wọn ń pẹjọ́. Irọ́ o má ṣe, òun ni oògùn kíni o, oògùn má rí. Tó bá dẹ̀ ti ṣe nǹkan tójú ẹ bá ti rí wàá faramọ́. So Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. So ìṣẹ̀ṣe ti wà látàtètè kọ́ ṣe wá. So kò dẹ̀ kì í ṣe àwa tá a wà àbí àtòrí ẹ̀sìn kan àbí nǹkan kan bẹ́ẹ̀. Ok, náà bí bàbá yẹn ṣe sọ pé tó bá di next year pé wọ́n á gbé ìyàwó wọn, wọ́n á gbé gbogbo wọn lọ́wọ́, wọ́n á lọ bẹ̀. Ok, kí àwa náà ká wá dìde. Ó ti di dandan oníṣẹ̀ṣe ní láti dìde nígbà tí wọ́n ti sọ̀rọ̀ nísìnyí wípé ní next year ọdún eégún olóòlù àwọn máa gbé ìyàwó, àwọn akóyàwó, wọn á kó ọmọ, ṣebí wọ́n lóbìnrin ògiri, àwọn fẹ́ kí ìyàwó àtàwọn ọmọ wọn kó wá fídíò eégún olóòlù. Ẹ̀yin oníṣẹ̀ṣe ti wà wé nìyẹn, ẹ̀yin náà kó wá dúró, kó wá ní di next year yẹn kó dìgbà yẹn kẹ́yin oníṣẹ̀ṣe wá máa rojọ́ online. Rárá o, ẹ fi wèrè gbá wèrè ni o. Wọ́n ti mọ̀, wọ́n fẹ́ wá tẹ́sì yín, wọ́n fẹ́ wá yẹ̀yẹ́ yín wípé Ọlọ́run tẹ́ ń sìn kò gbọ́ nǹkan kan tí ẹ di, kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí ẹ bá wá jẹ́wọ́ ọmọ kan fún wọn, kí ahọ́n ẹlòmíì kó gùn báyìí, ká ẹ lu ẹlòmíì lálùwò, kó máa ṣubú, kó máa dìde, ká ẹ jẹ́ kí wọ́n mọ idán gangan tó wà nínú ìṣẹ̀ṣe. Èmi fúnra lára mi máa wà lára àwọn tó máa ṣiṣẹ́ àgẹ́sì ìṣẹ̀ṣe. Ìyẹn tó bá wá ṣe é ní òní next year. Ọlọ́run máa fún wa lágbára. Lẹ́yìn yẹn wọ́n lọ kíkọ̀tù jọ́ kán jọ́ mú bẹ̀ wọ́n báyìí, àwa tá a bá ti gbọ́rọ̀ yìí ká sọ sókè. So tíkọ̀tù bá ti lè dá ẹjọ́ tí ò yẹ kán dá o, gbogbo àwọn ìyá oníjà mùsùlùmí alájà tó ń daṣọ borí káàkiri inú ìlú wa, because òfin ò sọ pé ká má mẹni tó wà lábẹ́ aṣọ,
káwọn náà bẹ̀rẹ̀ sí í ṣe a fẹ́ máa rí wọn kán máa ṣórí wọn àfààyè gbà nílẹ̀ wa kó ní kálukú máa ṣe tiẹ̀ so Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìyá máa tẹ̀síwájú nínú ètò. ẹ ṣeun gan ni God bless you bàbá. Dádì màmá mi kan wà níbi tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n ti ń pè látẹ̀ mẹ́sẹ̀jì tí dádì wa tí wọ́n bàbá tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n fi cut so àwọn mo mọ̀ pé àwọn náà fẹ́ béèrè one or two tẹ̀ àbí láti fi àfikún ẹ káalẹ́ mà. Yèyé mi dára kú ètò. Yes mà ṣe dáadáa lẹ́wà. Mo dúpẹ́ kú iṣẹ́ ìlú. Ìṣeré iye yín ó kù. Ṣáàlà ní. Àlàáfíà fún gbò. Àbá mi ogbó atọ́ o. Ogbó atọ́ o, àwọn olúbọ yìí ogbó atọ́ o. Ogbó atọ́ o, wọ́n á pẹ́ fún wa. Àṣẹ dẹ̀dẹ̀. Ẹ kú iṣẹ́ ìlú wa. Inú mi dùn, ayọ̀ mi kún. Yèyé dára á dáa fún ọ, ayé ayé o. Onílé a máa ṣe o. O ní sí láti ṣe. Ẹ wò ó, inú mi dùn fúnrú ìgbésẹ̀ tó gbé. Irú nǹkan tá a fẹ́ máa rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Torí gbogbo wa pátápátá tá a jẹ́ ọmọ Kóòtù Òjíire. 3 lọ́kan là ń ṣe láti jọ́ tá a ti láti gbà wáṣẹ̀. Torí èmi tí mò ń sọ̀rọ̀ sí going to 70. Kò sí kankan nu wa tí kì í ṣe 3 lọ́kan. Tó bá rújú tá a lọ sí ilé ìjọsìn Kìrìsìtẹ́nì mi rò pé ó ní fásì Bíbélì tí mi ò lè kà. Kò sí àjọ ń lọ ni tó bá dẹ̀ tún dìgbà eléégún àtúnjọṣe ayé dẹ̀ ń yẹ wá ìgbà ń rọ̀ wá lọ́rùn. Ẹ wo àwọn alákatakítí tó wá láti Málì wá láti gbà wọ́n ní tó bá fún wọn lóògùn ayẹta àwọn àgbà. Ẹ má jẹ́ á máa tanra wa, ẹ má jẹ́ á múra wa ń bòbò. Bá mi túbọ̀ máa ṣe lábẹ́lẹ̀ mú mọ̀ pé àwọn tó nílẹ̀ wọn ò lè fi wá sílẹ̀ fún wọn. Torí ẹ̀rù máa ń bà wá ń gbà mí ò pé kí ni Nàìjíríà kí ló wá dà kí ni Yorùbá dà yìí nílẹ̀ wa tó jẹ́ pé tẹ́ bá kábíyèsí Elédùmarè kò ní ojú òní tiwa ojú wa ò ní ráre ká tó kúrò láyé o. Olúwa wà pẹ̀lú wa Èdùmàrè á máa gbè wá onílẹ̀ á tì yín lẹ́yìn kò ní tì yín ṣubú o. Ẹ gbọ́ ẹ̀tọ́ ẹ fún rere sílẹ̀ fún àwa ọmọ Kóòtù Òjíire. Láṣẹ Elédùmarè ẹ fún rere sílẹ̀ ilẹ̀ tá à ń dù tá à ń lépa yìí àárí adùn bẹ o. Àrọmọdọ́mọ wa ò ní ráre torí èmi a máa béèrè lọ́wọ́ ara mi l'Amẹ́ríkà pé ṣé mi ní lọ sílẹ̀ Kóòtù Òjíire mọ́ ni mi ní kọjá ládùúgbò kí n rí bí wọ́n ti ń sun ọ̀gẹ̀dẹ̀ kí n má gbèsù gbẹ̀rẹ̀ bọ́ọ̀lì kí n máa jẹ́ bá a ṣe ń ṣe nígbà yẹn nìyẹn àmọ́ ọmọ ìyàwó àmọ́ ọmọ ìyálé kí ló wá dé kí ló dé ẹ gbà wá èmi ò tanra mi ò múra mi gan o àkàìmọye gbogbo àwa tá a wà tá à ń ṣọmọ Kóòtù Òjíire bó tó man abroad ẹjọ́ ta ní nǹkan ṣe tí ò níbi tó ń forí pamọ́ sí ṣé Bíbélì àbí Kùránì ni wọ́n máa ń sátì ní ẹ má jà kanra wa ẹ já gbé àṣà wa lárugẹ ẹ já gbé onílẹ̀ lárugẹ àwa la ní a máa ń pè ó máa ń jẹ́ wa. A máa wà ní diaspora àwọn a máa sọ fún ẹ pé kí ni wọ́n bọ lé ẹ lọ bọ Ògún ẹ lọ bọ Ọya ẹ lọ bọ báyìí ẹ dẹ̀ pé ọ̀nà àdẹ̀là àdẹ̀jùdé wọn kúrò ń bẹ̀ bí nǹkan tí bàbá mi yẹn sọ I really supporting pé wọn fi wá oníkálukú ló nílùú nǹkan tí wọ́n bọ nílùú ẹ̀ o àfi tá a bá ń tanra wa ẹni bá dẹ̀ ń tan rẹ̀ ó mú rẹ̀ ń gan. Màámi níbi tí ẹ ti parọ́ ṣe rí bàbá mi Awoniyi ìgbà kan wà tí mo gbé fídíò wọn jáde mà bọ́yẹ̀ wà yìí àwọn òyìnbó máa ń wálé wọn ṣeré ni o tọ́dẹ̀ máa ń gbé wọn travel ní ṣàṣà ìlú náà tí ìdè lórílẹ̀‐èdè ní western world àwọn tó máa wá láti last time tí wọ́n wá yẹn bàbá ó dẹ̀ pé Portugal àbí Spain nǹkan kan wọ́n pọ̀ gan-an tó wá kọ́ ifá. Yèyé dára orí agbágbé ni mo wà yìí èmi ò múra mi nǹkan mi ìtanra mi ẹni bá ní mo ṣe gbé onílẹ̀ lẹ́yìn kó lọ bu yẹ̀pẹ̀ jẹ kò kàn mí wàhálà àti ẹ̀ nìyẹn torí pé ìrìn àjò tí gbogbo wa ń lépa yìí kó dùn kó ṣe kó tù wá lára òun là ń bẹ̀bẹ̀ fún àbátèèyàn jẹ́
káyé má bà tiwa náà jẹ́ kó fi wá lọ́kàn balẹ̀ nílẹ̀ kóòtù òjìrè kan jẹ́ aráyé wa ṣe ẹ̀bẹ̀ là ń bẹ̀ kán yé tanra wọn kán yé tanra wọn kó nílẹ̀ kó gbà wá kọ́kàn wá lè balẹ̀ ká máa rí lé jákàròdé wọ̀ ìyẹn là ń bẹ̀bẹ̀ o Yèyé Dára wo nǹkan tó ń ṣe lálẹ́ yìí o ọmọ ayé fún ẹ o igi relu àmútẹ̀yìn èkó ojú tí ọba mi ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o gbogbo yín á tọ̀ o ẹ ní kìrì o bàbá mi ẹ pẹ́ ní pẹ̀pẹ́ ẹ̀yà I really appreciate it thank you bàbá mi ẹ ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ o àwa náà dá àgbà àdúgbò ẹni bá ní mo ṣe sọ́pọ́ọ̀tù onílẹ̀ kílẹ̀ lanu kó gbé mi. àṣẹ. sọ́pọ́ọ̀tù onílẹ̀ kílẹ̀ lanu kó gbé mi. àṣẹ wáyà. tí mo sọ yìí ó pọ̀ jù ògùn kí alálẹ̀ kó bá mi ṣe ṣábà ṣíbo. àṣẹ gùn. ọmọ ayé fún wa o. àṣẹ bàbá mi. Ire kabiti ire gbangba ẹ ṣe dádì ẹ ṣe gan ni mi ìfẹ́ mọ̀ pé máa pẹ́ tó báyìí kí tó jẹ́ wá bèrè lè kí ká tó wá wáyé ọ̀dà yẹn pátápátá gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe lálàyé lọ gbogbo ẹ̀yin ọmọ kóòtù àjíire mi ìmọ̀ kọ́ńtírì tó wà tó ti ń gbọ́ mi lọ́wọ́ tó ti ń wò mí bàbá mi tó wà pẹ̀lú mi lórí stúdíò níbí tó wà pẹ̀lú mi ní stúdíò níbí àwọn ni wọ́n ń pè ní Àwọníyì fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa bàbá ifá ni wọ́n babaláwo ifá òun ni wọ́n tí mo dẹ̀ ti witness ní ìgbà kan wà tí mo pè wọ́n ní fídíò àwọn òyìnbó lọ bìbà nínú ilé wọn báyìí ni mo ní bàbá kí ló ṣẹlẹ̀ ń bí yìí náà ní bí wọ́n máa ṣe máa ń wá mà nìyẹn pé wọ́n máa ń wá káàkiri ó dẹ̀ pé lọ́rí ṣọ́dún yìí náà sì ni àbí last year àwọn kan wá láti Portugal Spain ó dẹ̀ pé bí country mẹ́ta ló papọ̀ ní ọjọ́ yẹn tí mo àbí ẹjọ ẹ bá mi ṣàlàyé fáwọn èèyàn kan lè mọ̀ torí àwọn ọmọ kóòtù àjíire bí nǹkan ìṣẹ̀ṣe wa ó tì wá lójú a máa ń torí pé a ti jẹ́ onígbàgbọ́ Christian àbí mùsùlùmí àfẹ́ bó ní ṣe o ìbọn ní kọ́lọ́fín ọ̀pọ̀lọpọ̀ máa lọ bá wọn ṣe o bọ̀ ní gbangba kọ́ má rí wọn mọ́ wa pé kinní kan àwọn òyìnbó tí gbogbo wẹ́dẹ̀ ń fara jọ ta fẹ́ máa sọ wípé à ń kọ́pì wọn pé kinní kan àwọn ń fi ìlú òyìnbó sílẹ̀ wọ́n wá sí ilẹ̀ Yorùbá wọ́n wá ń bá àwọn bàbá wa yìí ẹjọ́ jẹ́ lè ṣe lálàyé fáwọn èèyàn wa irú àwọn kọ́ńtì mélòó ni wọ́n ti wá lábúrọ̀dì kí ni nǹkan tó wá ṣe sà. ẹ ṣeun ẹ kú ètò mo kí yín lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀ máa ń wá fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n máa ń wá fún ẹlòmíín máa ń wá láti wá ṣe ìwádìí lórí àwọn irúnmọlẹ̀ wa àti rí kan tó jẹ́ pé ìjọba orílẹ̀-èdè ẹ̀ ló rán wá tó wá ṣe ìwádìí lórí àwọn irúnmọlẹ̀ tí ń bẹ ní ilẹ̀ Yorùbá wípé òun kà nínú jọ́nà wípé ilẹ̀ wa ni àwọn ti lọ sí ibẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ o tó dárúkọ irúnmọlẹ̀ òrìṣà tó tù wọ́n sí òkè omi níbẹ̀ yẹn a dẹ̀ ṣe ìwádìí lọ sí Ilé-Ifẹ̀ àbáwùsà bẹ́ẹ̀ lóòótọ́. torí òrìṣà tá a wí yìí bí àtẹ ó dẹ̀ di wọ́n ń pe àwọn Ifẹ̀ máa ń pe kíní yẹn ní irin ó lágbára ju òkúta lọ ṣùgbọ́n kò lágbára tó irin tó di òkúta bóríṣà yẹn ṣe dúró nì òun ló tu àwọn òyìnbó lọ sí òkè omi à ń pè ní Olúorogbo òòṣà aláṣẹ ẹni tí wọn bá ṣe orò ẹ̀ fún Ilé-Ifẹ̀ kò gbọdọ̀ fojú kàn án ìyẹn báyẹn ìkan náà tó wá tó jẹ́ pé ó lóun fẹ́ rí Ọ̀rànmíyàn òun fẹ́ rí Ọ̀rànmíyàn òmíì wà tó jẹ́ pé lóun fẹ́ rí Ọbalùfọ̀n Aláyémọrẹ bẹ́ẹ̀ ìtàn tó rọ̀ máwọn òrìṣà yìí pọ̀ ṣe mọ̀ yìí pé Ilé-Ifẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti sí lọ tán fi lọ rèé tẹ ìlú oríṣiríṣi dó ìgbà tán dẹ̀ lọ rèé tẹ ìlú Ẹdó ara àwọn tó jẹ́ pé nígbà tán tẹ ibi tí wọ́n tẹ̀ dó ìlú yẹn wọ́n wá padà sí Ilé-Ifẹ̀ láti wá jẹ ọba gbogbo àwọn ìwádìí báyẹn ni làwọn òyìnbó yìí máa ń ṣe lẹ́yìn ìgbà tí àwọn òrìṣà irú òrìṣà tó jẹ́ pé ìgbà tó lọ tẹ̀dó tó tún wá jọba ní Ilé-Ifẹ̀ irú rẹ̀ ni Ọbalùfọ̀n Aláyémọrẹ Ọbalùfọ̀n Ògbódìrìn ṣe mọ̀ pé ní Ọbalùfọ̀n Aláyémọrẹ ń tiẹ̀ ìlú tó náà tẹ̀dó kò níye kì í wá ṣe pé ńgbà tí wọ́n lo ilé ayé tán pé wọ́n kú àwọn ìkú bí ọmọ ènìyàn
tá a máa ń sọ̀rọ̀ nǹkan báyìí lójú àwọn ẹlẹ́sìn ẹlòmíì á máa rẹ́rìn-ín pé ìwọ tó jẹ́ pé o kàwé tó lọ yunifásitì ló tún nírú ìgbàgbọ́ báyìí ìgbà táwọn òyìnbó lọ ṣèwádìí pẹ̀lú ẹ̀rọ tí máa jẹ́rìí sí wọ́n lómi ti wà ní ọmọ ènìyàn kí omi ó tó palẹ̀ ayé rẹ́ nínú ìwádìí òyìnbó ni o omi wọ́n dẹ̀ ṣèwádìí débi wípé ibì kan tó jẹ́ abort kan ni wọ́n ti wá sí planet Earth yìí tán dẹ̀ lo ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè ìpè kan tó wá di rìn kì í ṣe pé wọ́n kú wọn ikú bí ọmọ ènìyàn èyí tó wọlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ńgbà tí wọ́n ṣèwádìí yẹn wọ́n rí wípé ó lé ní ẹgbẹ̀rún ọdún méjì tó lò lókè ìpè kó tó wọlẹ̀ ẹ bèrè ọ̀rọ̀ ló jẹ́ àmọ́ sọ́lé ní omi wà tó jẹ́ pé ó di odò tó dẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà tó di odò tán inú ayé kan ń bẹ tó jẹ́ pé Olódùmarè pèsè fún wọn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ń gbé di ọjọ́ òní àti òyìnbó tó jẹ́ pé ó fi ẹ̀rọ rẹ̀ tó fi ya ń dá àwí yìí lóòótọ́ kìí sóyìnbó tòsí báyìí òyìnbó Yúróòpù ni tó dẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ tó ń kọ́ ó jọmọ́ bẹ́ẹ̀ ara àwádìí kan tí wọ́n wá ṣe nìyẹn àwọn míì dẹ̀ wá tó jẹ́ pé wọ́n wá láti wá kọ́ ifá ṣé ẹ mọ̀ téèyàn ó bá kọ́ fá tí ò bá jẹ́ pé ó gbọ́ Yorùbá á ṣòro díẹ̀ wọ́n á wá ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ wọ́n á kọ́kọ́ máa kọ́ bàbá ọba nǹkan kan kó tó wá di wípé wọ́n á fi mọ bẹ́ẹ̀ tí máa ń fìyẹn pé ifá kíkì ọwọ́ tí mo kàn rí nípa ọ̀rọ̀ wọn ni wípé tí wọ́n bá kọ́ ifá débì kan àmì orí ọ̀rọ̀ máa ń sọnù nínú pípe èdè jáde fún àpẹẹrẹ kẹ́ẹ̀kọ́ òyìnbó tó sọ wípé afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ ní ìsàwò sálú ayé ẹ̀fúùfù lẹ́gẹ́lẹ́gẹ́ ní ìsàwò sálú ọ̀run ọ̀bẹ yọ́lọ́lọ́ lọ fi jú táwọn ọba pé wọ́n ní ẹ̀yẹ worú afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ tí ìsàwò sálú ayé wọ́n á ní afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ ìsàwò sálú ayé ẹ̀fúùfù lẹ́gẹ́lẹ́gẹ́. Dada wọ́n níyẹn ẹ ti yún sí mọ́ wọn bàjẹ́ níbi tó lè dé kò sí èdè tí ìyàwó ní yóò gbọ́ o wọ́n ti gbọ́ Senegal wọ́n gbọ́ Spanish wọ́n gbọ́ gbogbo ẹ̀ wọ́n gbọ́ Portuguese. kíkọ́ ní gbogbo ẹ̀ nítorí ìdí èyí ẹ̀mẹ́jà sọ̀rọ̀ jù ń bí yẹn tán bá ti wá kọ́ tán wọ́n á wá tó fẹ́ mọ̀ ju ọmọ kóòtù òjò wọ́n ti mú ọ lẹ́rù ọmọ Fúlàní ọmọ sọ̀tàn bí wọ́n ṣe tẹ̀lú Ìlọrin ẹ̀yìn tí wọ́n fi ń lọ́ra wọn ń sì ń sọ mò ń wò báyìí pé àwọn eléyìí ti dẹrú tán olúkálùkù ní ọmọ kóòtù